A kú dédé àsìkò yìí lágbára Ọlọ́run yóò dára fún wa láṣẹ Elédùà àmín. Ìròyìn Feli-feli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára wa. Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ 11 nínú oṣù kẹjọ ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè United Kingdom ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n lo àǹfààní owó ẹ̀sùn tẹ́rẹ̀ o èyí tí wọ́n rí tùjọ lórí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ báyìí fún ètò ẹ̀kọ́ kó lè túbọ̀ múnádóko sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba orílẹ̀-èdè United Kingdom UK tó sọ̀rọ̀ ọ̀hún látẹnu àwọn ìgbìmọ̀ kan eléyìí tó mú ìdàgbàsókè àti ìlọsíwájú o bá ètò ẹ̀kọ́ nínú àjọ Commonwealth. Àwọn ni wọ́n sọ̀rọ̀ náà di mímọ̀ nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí níbi ìfilọ́lẹ̀ iṣẹ́ kan àti ìgbìmọ̀ tó ti àkànṣe iṣẹ́ èyí tó ní ṣe pẹ̀lú ìlọsíwájú ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè United Kingdom wípé ó ti hàn gbangba wípé ìjọba àpapọ̀ pẹ̀lú ìgbìyànjú àti akitiyan wọn bí wọ́n ṣe kéde ẹ̀kún owó orí epo yìí wọ́n rí owó díẹ̀ tújọ o láti bí oṣù bíi 2 ó lé sẹ́yìn èyí tí wọ́n ti kéde yíyọ ẹ̀kún owó orí epo náà. Ní báyìí wọ́n wá sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti lo àǹfààní owó ọ̀hún fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kí abala ètò ẹ̀kọ́ kó tún lè mú yẹ́ẹ̀sì sí kí ohun gbogbo kó lè lọ bí a ti kọ̀wé rẹ̀ ní ìlànà eléyìí tó bá ìdàgbàsókè àti òde òní mu. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó lánàá tí í ṣe ọjọ́bọ̀ ni wọ́n ti sún àtúgbà àti àtúngbéyẹ̀wò ẹjọ́ ti Godwin Emefiele èyí tó ń bẹ ní àkàkà àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ní orílẹ̀-èdè yìí láti ìgbà tí wọ́n ti yọ kúrò bẹ níyọ jìgá kúrò gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí bẹ́ẹ̀ bá gbàgbé Emefiele nílé ẹjọ́ fi sílẹ̀ ní ọjọ́ 25 oṣù keje tó sì jẹ́ pé ọjọ́ 25 yìí náà ni wọ́n tún rọ́ he bí ìgbà wọn fọwọ́ he ìgbín lára igi ni tí wọ́n ti wọ tuurutu padà lọ sí àpamọ́ àti ọgbà túnṣe ètò ń bẹ ní àkàkà àwọn àjọ DSS báyìí fún ẹ̀sùn wípé ó lọ́wọ́ níbi màkàlù àtòhun tó ní ṣe pẹ̀lú ohun ìjà olóró láti ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí èyí tí wọ́n ka ẹ̀sùn rẹ̀ sí ní ọrùn báyìí. Adájọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ọ̀hún tó kalẹ̀ sí ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lánàá Nicholas Owoyibo èyí tó sọ wípé àwọn ti sún ẹjọ́ náà sí ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí láti tún ẹjọ́ ọ̀hún gbọ́ ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó ní nípa ìdí èyí kí wọ́n sì fi Godwin Emefiele sí àpamọ́ àwọn àjọ DSS náà títí di ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí tí wọ́n tún ẹjọ́ rẹ̀ gbé dìde bí ìgbà Jésù jí dìde lẹ́yìn ikú rẹ̀ ní ọjọ́ 3. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó àwọn mà ní wọn ò sùn ní wọn ò wò lórí láti rí dájú wípé àlàáfíà ó jọba o jákèjádò igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Èkó dúró báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó ti jáde fún àwọn akọ̀ròyìn eyín nínú ọ̀sẹ̀ tá a wà yìí SP Benjamin Ndeyin tó sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ó kéré tán àwọn ọmọ léńjeléńje 9 ni wọ́n rí gbà kúrò lákàkà àwọn ènìyàn kan oníṣẹ́ ibi èyí tí wọ́n mú àwọn ọmọ ọ̀hún láti wọnú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú ẹ̀jẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ètò náà ní agbègbè kan nílùú Mushin ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọmọ tó kéré jù nínú àwọn ọmọ ọ̀hún lọ́mọdún 9 èyí tó sì dàgbà jù nínú wọn nínú àwọn 9 ọ̀hún ní ọmọdún 14 tó túmọ̀ sí wípé láàrin ọmọdún 9 sí ọmọdún 14
làwọn ọmọkùnrin mẹ́sẹ̀sán ọ̀hún léńjeléńje ni wọ́n wà tí wọ́n sì ń búra fún wọn níbi tí wọ́n ti ń fà wọ́n wọnú ẹgbẹ́ òkùnkùn nínú agbègbè Mushin ní ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ SP Benjamin, ó wá sọ di mímọ̀ wípé kí àwọn òbí àti alágbàtọ́ kí wọ́n máa ṣe àkíyèsí àwọn ìgbésẹ̀ àwọn ọmọ wọn nínú ilé àti lásìkò tí wọ́n bá sí lọ́dọ̀ wọn, kí wọ́n sì rí dájú pé ojú àwọn ó tó ibi tí àwọn ọmọ òun wà, kí wọ́n sì máa ṣe àbẹ̀wò sí wọn lóòrèkóòrè látàrí wípé bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn adàgbà mádàánù bí wọ́n ṣe ń lo àǹfààní láti máa wú àwọn ọmọ léńjeléńje èyí tí ọjọ́ orí wọn kéré jọjọ láti máa fà wọ́n wọnú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú ìmúlẹ̀ àti ìbúra fún wọn eléyìí tí wọ́n ṣe fún àwọn ọmọ ọ̀hún tí ó sì bófin mu, èyí tó lòdì sí òfin lábẹ́ òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ní báyìí ìwádìí ti ń lọ lọ́wọ́ o láti lè fọwọ́ òfin mú àwọn èèyàn tó kù tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òkùnkùn náà àti àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ léńjeléńje náà. Arábìnrin kan tó ń ti ọmọ rẹ̀ obìnrin òun mà ní wọ́n ti jẹ́ Ọlọ́run bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní agbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lánàá tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ 10 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí, níbi tí wọ́n ti sọ wípé ọkọ̀ bọ́ọ̀sì akérò kan èyí tí wọ́n pè ní Oma bus òun mà ló fi ọ̀nà sílẹ̀ èyí tó já wọnú ṣọ́ọ̀bù arábìnrin ọ̀hún èyí tí wọ́n kò fi orúkọ rẹ̀ léde o, tó sì pa arábìnrin náà tó ń ti ọmọ rẹ̀ ọmọ ọdún méjì ọmọ obìnrin tó rán wọn lọ sí ọ̀run àrèmábọ̀ ní agbègbè Ìkọ̀tún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ojú òpópónà èyí tí wọ́n pè ní Governors Road ní àdójúkọ gbọ̀ngàn ìgbàlódé kan o, gbọ̀ngàn ayẹyẹ kan èyí tí wọ́n pè ní Tolúwaláṣẹ èyí tó wà lójú òpópónà Governors ní ìpínlẹ̀ Èkó ní ìlú Kọ̀tún lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ó ṣojú mi kòró kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Táyọ̀ sọ di mímọ̀ o wípé ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ láwọn ọ̀dọ́ èyí tí ń bì àti àwọn oṣojú mi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ ìyà fún dẹ́rẹ́bà tó wa ọkọ̀ náà èyí tó lọ fi kọlu iyàrá ìtajà ọmọbìnrin ọ̀hún èyí tó pa òun àti ọmọ rẹ̀ obìnrin ọmọ ọdún méjì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nà kó tó di wípé dẹ́rẹ́bà ọ̀hún ó rí ọ̀nà àbáyọ láti nà pápá bora o. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àwọn náà ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n sì ti ń ṣe ìwádìí tí wọ́n sì ti gbé àwọn èèyàn ọ̀hún èyí tó jọ́ náà bá nípè lọ sí ààyè ìgbókùpamọ́sí títí di ìgbà tí àwọn èèyàn wọn tí wọn yóò fi wá gba òkú náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè yìí tí í ṣe obìnrin tó tún gbọ́ Yorùbá dáadáa, Símisọ́lá Kòsọ́kọ́ èyí tí gbogbo èèyàn mọ̀ sí Símì, ìmà ló ti sọ̀rọ̀ jáde o pẹ̀lú bí arábìnrin ọ̀hún bó ti kànmínú tó sì bànújẹ́ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ipò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wà báyìí. Arábìnrin náà èyí tó fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Twitter rẹ̀ abẹ́yẹfò bí àṣà rẹ̀ èyí tó fi ọ̀rọ̀ síbẹ̀ wípé ní ìgbà gbogbo tóun bá ti lajú sí ojúmọ́ alààyè tó sì jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, òun ló dàbí ẹni pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ọkàn òun wọ́n fi ń pòrúurú, òun wọ́n fi ọkàn òun sínú ìbànújẹ́ àti wọ́n fi ọkàn òun sínú ọgbẹ́ ọkàn pẹ̀lú bí ohun gbogbo bó ṣe wọ́n o. Ó ní ó sì ń ya òun lẹ́nu bí ogunlọ́gọ̀ mílíọ̀nù àwọn ọmọlẹ̀ yìí bí wọ́n ṣe ń gbé ìgbé ayé àtijẹ àti mu bí nǹkan ò ṣe ní wọ́n lára. Ó ní òun fi àsìkò yìí bẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bu òróró ìtura sí gbogbo ibi tí bàtà ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀. Símì ọ̀hún tó sọ̀rọ̀ tó wá gbà á ládùúrà wípé orílẹ̀-èdè yìí Ọlọ́run yóò jẹ́ kó dẹrùn. Símì nínú ọ̀rọ̀ rẹ̀ lákòótán o Ọlọ́run rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé wọ́n kú ìfaradà, òun sì rọ̀ wọ́n wípé kí wọ́n ní ìtẹríba ohun ìsùúrù tòun ti ohun gbogbo ọkàn tó mọ́ sí Ọlọ́run ọba. Lákòótán Ọlọ́run yóò tẹ́wọ́ yóò sì gba àdúrà wa. tó ẹ̀yà ara ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ 11 nínú oṣù kẹjọ títí dojúmọ̀ látẹ́tù máa bá ọ̀tún rẹ̀ mí ìpàdé. mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá. fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.